Hello, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ o, according to the time o. Gumi ti gbé wa débẹ̀. Gumi ti gbé wa débẹ̀ o. Ẹyẹ èèyàn, ó lẹ́tìkẹ́. Ẹ wá gbọ́rọ̀ lẹ́nu Gumi o. Gumi ti finish yí Nàìjíríà. Gumi ti gbé wọn tìràbàyè ní Nàìjíríà. Gumi ti jẹ́wọ́ ọmọ ọkọ o tí kì í ṣe ọmọ àlè o. Ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, ẹ káàbọ̀, ẹ káàbọ̀, ẹ káàbọ̀ bẹ́ ṣe ń dé yẹn mò ń kí yín. Ẹ káàbọ̀, ẹ káàbọ̀, ẹ káàbọ̀. Ṣé rí fídíò yìí? Mi ò fẹ́ kó gùn. Mo dẹ̀ fẹ́ kí gbogbo yín gbọ́. Mo dẹ̀ fẹ́ kẹ́ jọ torí t'Ọlọ́run Allah kẹ́ bá mi share. Ṣé rí gbogbo WhatsApp contact ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi? Ẹ share síbẹ̀. Ẹ̀kọ́ ni educative la fẹ́ ṣe. Educative show. Lórí ọ̀rọ̀ wọn Nàìjíríà àti Gumi. Àti ohun tí Gumi tún fi ṣọwọ́ sí wa. Ṣé mo pé no be today? Tí Gumi ti máa ṣe pé ẹ yé máa sùn ẹgbà kẹjẹ. Díẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́. Ẹ yé máa sùn ẹgbà kẹjẹ. Kò ń ṣe èní, kò ń ṣe àná tí Gumi ti máa ń jò fún wa. Láti 2020 tí mo ti join Yorùbá Nation struggle ni Gumi ti máa ń múlẹ̀ fún wa. Tí ìjọba ò sì rí nǹkan kan ṣe sí. Àti ẹ gbọ́ pé brother ẹ̀ ló wà ńbẹ̀ tẹ́lẹ̀. Ẹ̀gbọ́n ẹ̀ ló wà ńbẹ̀ tẹ́lẹ̀. Nísìn bàbá Jagaba àbúrò ẹ̀. Because àṣẹ tó bá pa òun la bẹ́ gé. Àgbétì lọmọdé ń gbégi eléèrà. Òun lọ̀rọ̀ bàbá Tinubu àti Gumi. Mi ìbò bí ẹ understand mi ṣá. Àgbétì lọmọdé ń gbégi eléèrà. Òun lọ̀rọ̀ bàbá Gumi àti bàbá Tinubu. Àgbéjù lẹ́ni. Nítorí àbúrò ni bàbá Tinubu jẹ́ fún. Òun lẹ̀gbọ́n. Kò sáyà tí bàbá Tinubu fẹ́ fi dá. Kò sí tú tó fẹ́ fi pa. Kò dẹ̀ ń ṣe àná, kì í ṣẹ̀ní. Tí Gumi ti máa ń jùúlẹ̀ fún wa tó máa ní ká gbà ká jẹ́. Ó tún ti wá bá wa jo níwọ̀n lẹ̀. Níwọ̀n yẹn lèmi náà wá gbé wá fún yín. Èmi ní kọ́kọ́ ni máa dá jẹ. Gbogbo wa látújọ máa jẹ́. Àjọ jẹ́ àchú ẹ̀. Àwa gbé mi. Àwa wo what next to do lórí ohun tá jẹ́ yìí. Àwa wò pé kí ni next thing láti ṣe lórí nǹkan tí èmi àti yín jẹ́ tí Gumi jùlẹ̀ fún wa. Ṣé ohun tó dáa ni? Àbí ohun tí ò dáa? Báwo la ṣe fẹ́ ṣe? Ọ̀nà wo la fẹ́ gbé gbà? Orin wo la fẹ́ kọ sí? Ijó wo la fẹ́ jó sí? Ṣé ijó gẹ̀lẹ̀dẹ́ ni? Àbí ijó bàtà? Àbí hip hop? Àbí fújì mèrègè? A wá jọ wò, a jọ gbọ́. Láti 2020 ni Gumi ti ń jẹ́ kó yé wa wípé lẹ́yìn Ọlọ́run òun tún ni ní Nàìjíríà yẹn. Ohun tẹ̀yin èèyàn ò mọ̀ lẹ́ẹ̀mọ̀. Gumi láti 2020 àtìgbà tí Buhari ti lọ ẹlẹ́ẹ̀kejì ni Gumi ti jókòó sí ìlú Nàìjíríà yẹn ní ìjókòó wípé lẹ́yìn Ọlọ́run, lẹ́yìn Allah, òun ló tún kàn ní ìlú Nàìjíríà yẹn. Ó dẹ̀ ń jẹ ayé yẹn, ó dẹ̀ ń wùwà yẹn, wọn ò dẹ̀ gé anything ṣe fún Gumi. Gumi sọ̀rọ̀ ẹ̀ di Ọlọ́run sí orílẹ̀-èdè Nàìjíríà. Gumi sọ̀rọ̀ ẹ̀ di ohun tí odó bá dé kò tún rí ta mọ́. Gumi sọ̀rọ̀ ẹ̀ di alágbára tó di òpó Nàìjíríà mú. Gumi jayé fàmílétè kí n tutọ́. Gumi jayé káyé. Gumi wùwàkiwà. Gumi wo ọ̀run sùnsùn bí ẹni tí ò ní kú. Gumi fi ọwọ́ ọlá gbá wa lójú. Gumi sọ ìran Yorùbá di ẹrú. Ó sọ àwọn olórí wa tí wọ́n wà nínú olóṣèlú. Ó sọ wọ́n di ọmọṣẹ́. Ẹ gbọ́, ó sọ wọ́n di ọmọṣẹ́. Ó sọ wọ́n di rádaràda. Ó sọ wọ́n di dàkúdà. Ó sọ wọ́n dẹni tẹ́nu wọn ò tọ́rọ̀.
ṣẹ́yìn àgbà máa ń sọ̀rọ̀ wípé àkúkù joyè ó sàn ju mo joyè ẹnu mi ò kálu lọ. Gumi wá sọ àwọn olórí yín, àwọn olórí wa, àwọn ọmọ Yorùbá tó wà nínú òṣèlú Nàìjíríà, ó sọ wọ́n di àkúkù joyè tó ṣọ̀ṣẹ́ rádaràdà. Gumi wá di apàṣẹ wá, Gumi wá ń jayé káyé, Gumi wá di èèrà, ó wá di igi eléèrà tí Tinubu ò lè gbé. Tinubu lọmọdé, òun mo ṣe pa owó yẹn wípé Gumi ó ti di àgbétì lọmọdé ń gbégi eléèrà. Gumi di ẹni tí ò ṣe gbé. Mi ò mọ̀ bóyá gbọ́ ní some days ago Aláròyé gbé tí wọ́n ní kó lọ arrest Gumi. Ẹ má gbàgbé 2021 the same ti ṣẹlẹ̀ nígbà tó fẹ́ kàjọ yín, tó fẹ́ tàn yín, nígbà tó fẹ́ ṣe màdàrú fún yín, Buhari ní kó lọ arrest ẹ̀. Ó bọ́ síta, ó ní kó kọ́ dá statement yẹn padà. Èmi fi ojú mi wo fídíò yẹn, fídíò ló ṣe bí fídíò tí mo gbé wá fún yín náà ló ṣe ń gbà náà lọ ní 2021. Gumi ní kó má ever sọ wípé wọ́n arrest òun, wọ́n invite òun ni. Ó dúró síwájú mọ́tò tó fẹ́ gbé lọ báyìí. Ló dé sọ wípé wọ́n invite òun ni, point of correction fún gbogbo àwọn newspaper. Oh my God, Ọlọ́run ìwọ ló ṣàdá Gumi. Gumi ní point of correction, kó má ever sọ wípé wọ́n arrest òun, wípé wọ́n invite òun ni, òun ń lọ, òun ń bọ̀ sí. Gumi dẹ̀ lọ ní 2021, kò lò 3 hours, Gumi dé, ó dẹ̀ tún grant another interview lẹ́sẹ̀kẹsẹ̀. Pé òun ti sọ fún yín pé wọ́n arrest òun, wọ́n invite òun ni, òun ti lọ, òun ti bọ̀. Same thing, ibẹ̀ náà ló ṣe kíni, ló perish sí lẹ́gbọ́n kankan mọ́. Ẹ máa ń ṣe gbòsàgbòsà f'Olódùmarè, ẹ máa ń pọ́ lọ́hún tóbi lọ́ba, ó lẹ́tìkẹ́ àti mọ̀ ń ta wọ ọmọ Yorùbá. Same thing 2024 nínú oṣù kẹta, mi ò kàn rántí ọjọ́ mọ́, tí bá ní kí n ṣẹ̀ṣẹ̀ máa lọ bá yín wo ọjọ́ yẹn wá, ó máa pẹ́. Bóyá kí n dẹ̀ sáré gbé wá fún yín, bóyá kí n sáré ṣe kíni, kí n sáré gbé wá fún yín. Tí ẹ bá ní mind, ẹ bá mi fìyẹn máa share, ẹ bá mi gbé wọ ìgboro ayé, ẹ bá mi gbé trabayé, ẹ bá mi gbé trabayé. Gumi wá tún ṣe kíni, ọba tún arrest ẹ, wọ́n arrest ẹ ní o. Wọ́n ṣe kíni, wọ́n arrest Gumi tún ní nínú oṣù kẹta. Wọ́n arrest Gumi nínú oṣù kẹta ọdún yìí. Mo ti rí, máa play ẹ̀ fún yín, ẹ máa gbọ́. Ó arrest Gumi nínú oṣù kẹta ọdún yìí. Okay, that was 7 days ago. Around 20 something, on the 20 something ni wọ́n arrest Gumi. Nígbà tó arrest Gumi, Gumi mà tún lọ, aláyé mà tún bọ̀. Ó wá sọ fún yín wípé wọ́n invite òun ni. Ẹ má ever mọ́ láyé yín dáṣà wípé wọ́n arrest òun. Nígbà tó sí arrest ẹ pépà gbé. Ẹ rí pé ti rógo Nàìjíríà. Ẹ rí pé ti kànjọ̀gbọ̀n. Ẹ ti wọ wàhálà. Ẹ jẹ́ ká mú lẹ́sẹsẹ kó gbajà. Ìtò ẹ̀ṣẹ̀ tó wá jùlẹ̀ fún wa, máa play ẹ̀ fún yín. Ẹ gbọ́ bí wọ́n ṣe arrest ẹ̀. Ẹ gbọ́, máa play ẹ̀ fún yín. Ẹ máa gbọ́. Ẹ jẹ́ fún ní volume dáadáa kẹ́ lè gbọ́. Newspaper ló gbé yìí o. Ó yá. Gumi wọ́n ní kó wá sọ tẹnu ẹ̀ lọ́dọ̀ àwọn ọ̀tẹlẹ̀múyẹ́. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ti ké sí gbajúgbajà olùkọ́ ẹ̀sìn Islam lápá òkè ọya tó tún máa ń ṣe wọléwọ̀de pẹ̀lú àwọn jàǹdùkú agbébọn ní Sheikh Abubakar Ahmad Gumi pé kó tara ṣàṣà yọjú sí àwọn ẹ̀ṣọ́ ọ̀tẹlẹ̀múyẹ́ l'Àbújá torí wọ́n ní àwọn ìbéèrè kan tí wọ́n fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ lórí àwọn ọ̀rọ̀ tí wọ́n ló jáde lẹ́nu rẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Wọ́n lọ́rọ̀ rẹ̀ gba ìfura, ó gbọ́dọ̀ ṣàlàyé fáwọn agbófinró. Gumi sì ti wà lákàtà wọn báyìí. Mínísítà fétò ìròyìn nílẹ̀ wa Mohammed Idris ló sọ̀rọ̀ yìí di mímọ̀ lásìkò tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ láṣàlẹ̀ ọjọ́ ajé Monday ọjọ́ 25 oṣù kẹta ọdún yìí nílé ìjọba tó wà l'Àbújá. Ẹ ó rántí pé láìpẹ́ yìí Gumi jùkú ọ̀rọ̀ síjọba àpapọ̀ àtàwọn agbófinró látàrí bí wọ́n ṣe fi àwọn orúkọ kan léde pé àwọn èèyàn ọ̀hún làwọn fura sí
pé wọ́n ń ṣàtìlẹ́yìn fáwọn afẹ̀míṣòfò tí wọ́n sì ń ṣe agbódegbà fáwọn jàǹdùkú agbébọn àtàwọn ajínigbé káàkiri orílẹ̀-èdè yìí. Gumi ní bíjọba ṣe kéde àwọn orúkọ wọ̀nyí lòdì àti pé ìjọba kò láṣẹ láti ṣe bẹ́ẹ̀ rárá. Ó ní ilé ẹjọ́ nìkan ló láṣẹ lábẹ́ òfin láti kéde orúkọ ẹnikẹ́ni tàbí ẹgbẹ́ kan gẹ́gẹ́ bí alátìlẹ́yìn àwọn ọ̀bàyéjẹ́. Ọkùnrin náà ní ìwà ìbanilórúkọjẹ́ àti ìfàbùkù kan ní ìjọba àpapọ̀ hù. Kí lẹ gbọ́dọ̀ sọ? Ó sì lè la wàhálà lọ lábẹ́ òfin ni pẹ̀lú. Ó tún sọ pé òun kò lòdì sí kí èyíkéyìí tàbí ẹnikẹ́ni tí wọ́n bá fìdí ẹ̀ múlẹ̀ pé ó ṣàtìlẹ́yìn fáwọn afẹ̀míṣòfò jìyà tó tọ́ sí i lábẹ́ òfin. Àmọ́ ohun tóun sọ ni pé ilé ẹjọ́ nìkan ló lè kéde irúfẹ́ àwọn ẹni bẹ́ẹ̀ tó sì lè fìyà jẹ wọ́n, kì í ṣe ìjọba àpapọ̀ tàbí àwọn agbófinró rẹ̀. Nígbà tó ń sọ̀rọ̀ lórí ohun tí Gumi sọ yìí, mínísítà Idris sọ pé kò sí ohunkóhun tó lè dí ìjọba lọ́wọ́ láti wádìí ohunkóhun tó bá ti máa ràn wá lọ́wọ́ láti yanjú ìṣòro wa. Àwọn ẹ̀ṣọ́ aláàbò gbogbo ti ń ṣe ojúṣe wọn nípa ẹ̀. Ṣèyí Gumi tàbí ẹnikẹ́ni yòówù tí ìbáà jẹ́ kò ga kọjá òfin. Tó bá ní àmọ̀ràn kan tó lè ṣèrànwọ́ tó sì lè wúlò fáwọn agbófinró lẹ́nu iṣẹ́ wọn, a fẹ́ gbọ́ àmọ̀ràn náà, a máa gbà á wọlé. Àmọ́ tí wọ́n bá fura pé ìṣọwọ́sọ̀rọ̀ rẹ̀ ti di ẹnu ń já wáyà tó ti fẹ́ di asọ̀rọ̀yà bí ẹni ń da omi sínú agbádá, wọn yóò dá sẹ̀ríà gidi fún un. Kò sẹ́nikẹ́ni tó ga ju òfin lọ. Ẹ jẹ́ kí n dá a lé níbẹ̀. Mo sì mọ̀ pé bá a ṣe ń sọ yìí, àwọn ẹ̀ṣọ́ aláàbò ti gbà á lálejò láti dáhùn àwọn ìbéèrè kan. Ó ti wà lákàtà wọn. Téèyàn bá sọ̀rọ̀, pàápàá tọ́rọ̀ náà bá jẹ mọ́ ti ètò ààbò gbogbo ìlú, ojúṣe àwọn ẹ̀ṣọ́ aláàbò àpapọ̀ ni láti yiri ọ̀rọ̀ ẹni náà wò fínífíní kí wọ́n sì ṣe àkíyèsí ẹ̀ dáadáa. Ohun tí wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́ nìyẹn, torí kò sẹ́ni tó ga kọjá òfin, gẹ́gẹ́ bí mínísítà náà ṣe wí. Faith Adébọ́lá. Yes, òun lẹ gbọ́ yẹn o. Ẹ ti gbọ́ yẹn báyìí. Ìjọba pàṣẹ. Gumi sọ pé kò sọ̀rọ̀ ń bẹ̀. Gumi ní kò ṣe kíni, kò sí ọ̀rọ̀ ń bẹ̀. Ó ní ilé ẹjọ́ ló láṣẹ. Ẹjọ́ ṣé Gumi yẹn níjọba máa pàṣẹ pé ó yẹ lọ mú, ẹ lọ tì mọ́lé, ẹ lọ sọ sákóló, ẹ ṣèyẹn lé ní. Nígbà tí wọ́n pè é, Gumi ti dé o. Àbọ̀dé dídí ẹ gbọ́. Ẹ bá mi share. Ẹ bá mi share. Nígbà tí wọ́n ní kó lọ mú wá, kó wá sọ tẹnu ẹ̀, tí wọ́n mú Gumi. Gumi mà lọ. Gumi ló invite òun ni. Wọ́n arrest òun kó wá sọ tẹnu òun. Ó dẹ̀ lọ síbẹ̀ pẹ̀lú full confidence. Gumi dẹ̀ tún lọ pàṣẹ fún wọn bẹ̀. Ẹ rí pé tí rogo Nàìjíríà. Ẹ wá sọ fún mi, ọwọ́ ta ni ìlú Nàìjíríà wà? Ọmọ Yorùbá mélòó ló fẹ́ jẹ president tó fẹ́ ní àṣẹ nílùú Nàìjíríà? Ọmọ Yíbò mélòó ló fẹ́ jẹ president tó fẹ́ ní àṣẹ nílùú Nàìjíríà? Kàkà bẹ́ẹ̀ ogun òjijì máa jà yín. Tí ẹ bá ní ẹ fẹ́ ṣe ní tipátipá, ẹ fẹ́ gba ìjọba yẹn kúrò lọ́wọ́ Gumi ní ìlú Nàìjíríà yẹn àti àwọn terrorist yẹn, ogun òjijì máa jà yín. Gumi á ṣí terrorist sílẹ̀. Wọ́n wọlé bá yín lójijì. Wọ́n á pa àwọn èèyàn lọ ní ìpakúpa. Gumi, tí ẹ bá sọ wípé ẹ fẹ́ fi agídí, àbí bàbá Tinubu sọ pé àwọn fẹ́ fi agídí ṣe, àwọn fẹ́ proof wípé president làwọn, àwọn fẹ́ lu power yẹn gẹ́gẹ́ bí ibi táwọn jókòó sí yẹn. Gumi á pàṣẹ fún terrorist. Tí Tinubu bá pàṣẹ fún DSS, Gumi á pàṣẹ fún terrorist. Mo dẹ̀ fẹ́ kẹ́ mọ̀ wípé irinṣẹ́ burúkú ló ń bẹ lọ́wọ́ terrorist. Mo dẹ̀ fẹ́ kẹ́ mọ̀ wípé ìlàjì terrorist ló wà nínú iṣẹ́ ọlọ́pàá. Ìlàjì terrorist, àwọn repentant terrorist, ìlàjì wọn ló wà nínú iṣẹ́ sójà. Ó dẹ̀ máa support ara wọn ni láti jà. Ẹ̀yin èèyàn, ẹ sùn, ẹ jókòó kẹ́ ru àròjinlẹ̀. Mo sì ń gbé fídíò Gumi bọ̀ o, ká gbọ́ ohun tó sọ o, mo sì ń gbé bọ̀ o. Ṣùgbọ́n ẹ já sọ̀rọ̀ lórí ta gbọ́tọ̀ yìí. Ẹ jókòó kẹ́ ru àròjinlẹ̀, kẹ́ wo bí ogun yẹn ṣe fẹ́ jà yín ní ìlú Nàìjíríà, kẹ́ wo ìṣẹ̀lẹ̀ burúkú tó fẹ́ ṣẹlẹ̀ sí yín, kẹ́ wo ìgbésẹ̀ tí Gumi tó ń gbé ní ìlú Nàìjíríà, kẹ́ máa farabalẹ̀, kẹ́ wo ohun tó ń ṣẹlẹ̀ gangan, kẹ́ lè mọ orúbi tẹ́ fẹ́ kọjú sí, kẹ́ lè mọ bẹ́ ṣe fẹ́ ṣe ayé ara yín.
kẹ́ lè mọ bẹ́ ṣe fẹ́ ṣe ayé ara yín, kẹ́ lè mọ bẹ́ ṣe fẹ́ ṣe ọ̀rọ̀ ara yín, kẹ́ lè mọ bí tẹ́ fẹ́ kọ ojú sí. Ẹ sọ fún mi tí ìjọba bá pàṣẹ fún Gumi kí ló máa ṣẹlẹ̀? Tó bá pàṣẹ wípé òkè kí wọ́n ti ọwọ́ ìbàjẹ́ Gumi, ẹgbẹ́ ohun táláròyé sọ, aláròyé ń jẹ́ kó yé wa wípé Gumi ló ń ṣe agbódegbà wọléwọ̀de pẹ̀lú àwọn ọ̀daràn tó ń wá, tó ń da ìlú láàmú, tó yọ wá lẹ́nu, tí wàhálà ń ṣẹlẹ̀ lójoojúmọ́, tí ò sí àlàáfíà nílùú. Èèyàn tó dẹ̀ ń ṣe wọléwọ̀de tímọ́tímọ́ tó jẹ́ close friend pẹ̀lú wọn, ìjọba ò lè ṣe anything fún. Ẹ̀dẹ̀ ní àlàáfíà máa jọba ní ìlú yẹn, ẹ̀dẹ̀ ní security máa wà ní ìlú yẹn. Níwọ̀nba ìgbà tí Gumi bá ṣì wà láyé tó wà láàyè, kò lè sí àlàáfíà ní ìlú Nàìjíríà. Ta ló wá fẹ́ pa Gumi? Ẹ sọ fún mi. Àwọn ọmọ burúkú tá à ń sọ yìí, àwọn agbódegbà burúkú yìí, tí wọ́n bá gbọ́ wípé orí fọ́ Gumi lásán erógo Nàìjíríà yẹn, because 24 hours wọ́n wà àtà láti pẹ̀lú Gumi. Wọ́n ṣe kí ni mo pè? Wọ́n wà àtà láti pẹ̀lú Gumi ní ìlú Nàìjíríà. 24 hours wọ́n ń ṣiṣẹ́ pẹ̀lú Gumi, wọ́n mọ movement Gumi, wọ́n mọ̀ ìgbà tó fẹ́ sùn, wọ́n mọ̀ ìgbà tó máa jí, wọ́n mọ̀ ìgbà tó fẹ́ yàgbẹ́, wọ́n mọ̀ ìgbà tó fẹ́ tọ̀, wọ́n mọ̀ ìgbà tó fẹ́ wọṣọ, wọ́n mọ̀ ìgbà tó fẹ́ dóbò, wọ́n mọ̀ ìgbà tó fẹ́ kírun. Tí èèrà bá rìn ní ìlú Nàìjíríà ẹ ti gógó. Àwọn people máa ya wọlé from different country. Ẹ máa gbọ́ láti ẹnu Gumi tó sọ wípé àwọn tí ilé máa lọ ṣe kíni. Wọ́n máa connect pẹ̀lú àwọn tí outside country. Ẹ máa gbọ́, máa gbé fídíò wá fún yẹn gbọ́. Ó lọ máa connect papọ̀. So tí ẹni tí bá ṣẹlẹ̀ sí Gumi, òun mo sọ fún yín pé lẹ́yìn Ọlọ́run, Gumi ló tún kù Nàìjíríà. Buhari go lẹ́nu Gumi. Kò síye president tẹ́lẹ̀ ní. Kí wọ́n kó president mẹ́wàá lẹ̀ nílẹ̀ Yorùbá, kọ́kọ́ mẹ́wàá lẹ̀ nílẹ̀ Yíbò, kó sọ pé kọjọ rúlù wọn Nàìjíríà together. Wàláhì tàláhì ẹ̀ lẹ́nu ń bẹ̀. Ẹ̀yin àgbàdo sẹ́yìn àgbàdà ni. Ẹ gbádùn mi. Ẹ̀yin àgbàdo sẹ́yìn àgbàdà ni lẹ́yìn kẹ́ ṣí. Kẹ́ jẹ́ kí iye yín kó ṣí. Kẹ́ mọ̀ wípé solution ni pé kí ìran Yorùbá dá dúró. Òun lẹ lè fi bọ́. Òun lẹ lè fi ráyé gbé. Òun làlàáfíà lè fi jọba. Òun lọ́kàn yín lè fi balẹ̀. Òun lẹ́yìn tẹ́ wà lókè òkun gan lè fi wálé pẹ̀lú ìrọ̀rùn àti ìdùnnú. Gumi ò ṣe ẹni tó máa lẹ̀ mọ́ nílùú Nàìjíríà tí ogun ò ní ja Nàìjíríà. Ẹ gbà bí mo yẹ sọ fún yín, wọ́n á wọlé láti Mali, wọ́n á wọlé láti Burkina Faso, wọ́n á wọlé láti different country. Gbogbo wọn ló ní connection pẹ̀lú. Gbogbo wọn pátápátá, gbogbo àwọn terrorists gbogbo Africa pátá ni Gumi ní connection pẹ̀lú. Àwọn terrorists dey ready àti take over Nigeria because wọ́n mọ̀ pé Nigeria ó ní ohun àlùmọ́nì tó pọ̀ rẹpẹtẹ. Ọlọ́run bùkún ilẹ̀ Nigeria. Nigeria ní enough ohun ọrọ̀, ohun ọlá. Ó dẹ̀ kó lọ fún wọn. Ṣé mọye state tí wọ́n ti mine the gold ní ilẹ̀ Haúsá, ní ilẹ̀ Fúlàní? Ibo ló ń kó sí? Ṣebí Gumi náà ló wà behind ẹ̀. Fídíò kan jáde nígbà kan tó jẹ́ pé inú gbọ́ ni plane ò gbà títì. Tó fi kó gold jáde, tó fi kó ohun àlùmọ́nì jáde. Inú gbọ́ iná ni wọ́n gbé plane ìgbà tí wọ́n fi kó weapon burúkú wọlé sílùú Nàìjíríà. Ẹ wo ìgbà tí very dark man tó lọ interview àwọn state tí wọ́n pa ní 24, 25, 26. Tí wọ́n pa gbogbo àwọn people yẹn ní Borno. Tí wọ́n pa wọ́n ní Borno. Ó jẹ́ kó yé wa pé secret road kan wà níbẹ̀ yẹn tó jẹ́ pé inú gbó kìjikìji ni tí àwọn èèyàn ò mọ̀. Kí ni wọ́n kó gbabẹ̀? Ẹ tí mọ̀ kankan Nàìjíríà. Wàláhì ẹ tí rí kankan, ẹ tí mọ̀ anything. Ẹni tó bá ní etí kó gbọ́ràn, ẹni tó bá ní ọpọlọ kó ro àròjinlẹ̀, ẹni tó bá ní inú kó ronú. Kó ro inú, kó ro dáadáa. Gumi ló ní àṣẹ Nàìjíríà. Gumi ni olórí àwọn agbódegbà ẹni bí ìlú Nàìjíríà. Wọ́n invite Gumi ẹgbẹ́ ohun tó sọ. Ṣé báwo lẹ gbọ́ látẹnu aláròyé yìí? Kì í ṣàṣẹ lédíkè ló tún sọ èdè tẹ́ máa nígò yẹn lẹ́jẹ̀ lọ ń gbé. Lédè máa sọ pé ìròyìn tó máa bà ní jẹ́ lọ́wọ́ máa gbé kiri. Ṣé báwọn tó ní access àti gbé ìròyìn tó confirm ní Nàìjíríà? Bó tilẹ̀ jẹ́ pé àwọn ìròyìn kan wà náà tó jẹ́ pé wọn ò gbọdọ̀ gbé síta. Ìjọba ní kó gbé ni. Ṣé báwo ni wọ́n gbé síta? Ẹgbẹ́ kan tí mínísítà ẹ̀ṣọ́ ààbò tó sọ. Ẹgbẹ́ ohun tí Gumi fi dá wọn lóhùn. Ẹgbẹ́ ohun tó sọ. Náà ẹ jẹ́ àjọ débẹ̀, ẹ bá mi gbójú ayọ̀ sókè, ẹ bá mi wo fídíò yìí.
ẹ jẹ́ gbọ́rọ̀ látẹnu Gumi ká wá analyse. Ẹ̀yin tẹ́ bá wò mí for the first time, ẹ má gbàgbé láti subscribe sí YouTube channel mi. Ẹ tan notification bell yín. Ẹ lè máa gbádùn àwọn program mi bàbá ṣe mú wá ní ọlọ́kun ìjọ̀kan. Gumi ti di èrìkì náà sílùú Nàìjíríà. Gumi, ó ti di èrìkì náà. Ó ti di èrìkì náà sílùú Nàìjà. Ó yẹ jẹ́ gbọ́rọ̀ látẹnu Gumi. Yes, they are physique and everything. They are Fulanis. Of Nigerian extraction. Oh, you know they're Nigerians. No doubt about that. They are Nigerians. Yes, in fact, some of them have parents in the town. So why, for those who say some of these criminal elements are non-Nigerians who move through the ECOWAS territory yes, into Nigeria, is that true? What happened is, you see, as I've said now, we are having an ethnic war. The Fulani nomadic feels his existence is threatened. So what they do is, when they have a war, they call other Fulanis from other countries, irrespective of where they are. Fulani is Fulani man. They go to defend their kinsmen. Then disperse, each one goes back to his roga. So that's why they what do you call it? They transit the borders just for an operation and go back. But if there is calm and there's peace, you will not see this kind of incursion of foreign elements into the nation. And that's why it's very important. The government is very proactive in this issue. Let's go in, let's educate them, let's register them, let us do what we do to others. Ẹ̀yin ìyá yìí bàbá, ṣé ẹ gbọ́ grammar yẹn? Ẹ mọ̀ pé mi ò gbé èbò. Ẹ̀yin ìyá mi gbé èbò, ẹ̀yin bàbá mi gbé èbò. Kí lẹ gbọ́ tí Gumi sọ? Gumi ní àwọn Nigeria Fulani, they were citizen of Nigeria. Ó ní citizen ni wọ́n lọ́mọ Nigeria ni wọ́n. Èmi àtẹ̀yin à ń ṣe ọmọ Nigeria, ọmọ Yorùbá nation, ọmọ Odùduwà republic ni wá. Ó ní ọmọ Nigeria ni wọ́n. Ó ní wọ́n dẹ̀ máa ń bọ́ síta. Ọmọ lọ kòlábò pẹ̀lú àwọn títí another country. Ó lọ máa ṣe kí ni? Wọ́n máa ń bọ́ síta láti kòlábò pẹ̀lú another country. Ó lòun ṣe ń sọ wípé kí wọ́n jẹ́ kó wọ́n pe gbogbo wọn. Kí wọ́n fún wọn ní kí ni? Ẹnu mi kọ́ lẹ́ẹ̀ ti gbọ́. Ó yá Gumi gbóhùn sókè ká analyse. Yes, they are physique and everything. They are Fulanis. Of Nigerian extraction. Oh, you know they're Nigerians. No doubt about that. They are Nigerians. Yes, in fact, some of them have parents in the. Only no doubt about that, they are Nigerians. Only in fact, èyìnbó mi nìyẹn. Mi ò lè sọ̀rọ̀ kí n má sọ in fact. Mi mọ̀ pé gómìnà yóò èbó mi lò. Only in fact, they have parents. Wọ́n ní ìyá, wọ́n ní bàbá, wọ́n ní ẹbí ní ìlú Nàìjíríà. Ṣé ẹ get àárín yẹn? Ṣé ẹ get ohun tó sọ bẹ́ẹ̀ ó yá? In the town. So why, for those who say some of these criminal elements are non-Nigerians who move through the ECOWAS territory yes, into Nigeria. Ẹgbọ́n kan tẹ́ni tó ní interview ẹ sọ. Ó ní àwọn èèyàn sọ wípé àwọn terrorists yìí, àwọn ọ̀daràn yìí, wípé púpọ̀ nínú wọn wọ́n ṣe ti Nàìjíríà, ti another country ni wọ́n, that is ECOWAS, another country ni wọ́n wá move wá sí territory Nàìjíríà. Wọ́n move wá sí ìlú Nàìjíríà. Ẹ wá gbọ́n tí Gumi máa sọ, Gumi protect bandit. Ó ń gbé ogun ti ẹ̀yin tẹpẹ́ra yín ní wọ́n Nàìjíríà. Gumi wá jíjẹ múmu fún ọ̀daràn. Ó fi ìyà, ó fi ebi, ó fi ń pa yín. Ó ń dẹ̀mí àwọn arúgbó yín légbodò lóko. Ó ń pa wọ́n nípa ìyà. Ó ń sọ wọ́n dòkú lójijì. Ó dẹ̀ wá jíjẹ múmu fún àwọn ọ̀daràn. Ṣé ti rójú ayé? Ẹ máa gbọ́ bó ṣe máa protect wọn bí báyìí. Ẹ máa gbọ́ ohun tó máa sọ ń pa wọn. Oh yeah. Is that true? What happened is, you see, as I've said now, we are having an ethnic war. Ṣé gbọ́? Ethnic war. Fulani nomadic feels his existence is threatened. So what they do is, when they have a war, they call other Fulanis from other countries, irrespective of where. Irú war wo là ń jà Nàìjíríà? Ha! Mi ò gbé ìbò. Ẹ bá kọ sí comment section. Irú war wo là ń jà Nàìjíríà tí àwọn Fúlàní fi invite? Ẹ gbọ́ bó ṣe protect wọn.
ó ní wọ́n invite wọn ni mo sọ fún yín mo ní gbogbo àwọn bandit tó wà ní gbogbo Africa country gbogbo wọn pátápátá ni Gumi bá ṣe ẹ bá mi share program yìí mo fi yọ́nú Ọlọ́run bẹ̀ yín gbogbo àwọn bandits terrorists kidnapper tó wà all over Africa gbogbo wọn ni Gumi bá ṣe tí ò bá wọn ṣe ni báwo ló ṣe mọ̀ wípé àwọn Fúlàní ti Nàìjíríà wọ́n máa ń invite wọn ó máa sọ̀rọ̀ with full confidence á sọ òtítọ́ á sọ fáàtì fún yín ó wá kù sọ́wọ́ yín láti fi ṣiṣẹ́ ṣe ó dẹ́kun sí yín lọ́wọ́ tẹ́ bá máa ignore ẹ̀ tẹ́ bá sọ wípé kò kàn yín wàhálà tí yín nìyẹn Gumi ti sọ títí ó ti sọ títí ó ti ṣe ohun tó máa ṣe kò sí ohun tẹ́nibọ̀dì fẹ́ ṣe sí òun làṣẹ Nàìjíríà wà lọ́wọ́ òun ló di kọ́kọ́rọ́ Nàìjíríà mú tí Nàìjíríà bá máa wó látọwọ́ Fúlàní ọwọ́ Gumi ni kọ́kọ́rọ́ yẹn wà tí wọ́n bá máa ti Nàìjíríà látọwọ́ bandit ọwọ́ Gumi ni kọ́kọ́rọ́ yẹn wà ẹ rojú ara yín lóde ẹ̀yin wọ́n Nàìjíríà ẹ̀yin tẹ́ fẹ́ kú sí wọ́n Nàìjíríà ẹ̀yin tẹ́ fojoojúmọ́ sunkún wọ́n Nàìjíríà ẹ̀yin tẹ́ wá bàbá Tinubu lè ṣí àwọn ẹlẹ́kàn security máa wà kíní kan máa wà bàbá Tinubu tó bá mi ọmọ àti àwọn bandit àti aṣọ rọ̀ọ̀kì mọ́ wọ́n àti aṣọ rọ̀ọ̀kì mọ́ kò ní ró jẹjẹ for the rest of his life tó bá mi pẹ́kẹ́ níbi tí Gumi wà àwọn bandit àti ilẹ̀kùn aṣọ rọ̀ọ̀kì mọ́ Tinubu ebi apakumọ́nulé no be for mouth àfi tó bá wá solution sọ̀rọ̀ Gumi Nàìjíríà kò dẹ̀ sí òun tẹ́lẹ̀ ṣe sí because tí èrà bá rí Gumi in seconds àwọn bandit máa ṣígun wọlé ṣe ti múra ogun sílẹ̀ ṣe ti ní nǹkan ọjà ṣe mọ̀nà nù gbó dáadáa àtàárọ̀ àtọ̀sán àtàlẹ́ ni bandit fi ń rìn nínú gbó wọ́n ti mọ gbogbo in and out gbogbo igbó yín igbó mélòó lẹ mọ̀ oko mélòó lẹ wọ̀ ẹlòmíì ò dóko rí ó máa ní wèrè pé màá sún mọ́ òun láṣọ ṣe ti rí pé tiwa ti bá wa lẹ̀ Nàìjíríà àfi ká fìlú yẹn sílẹ̀ àfi kí gbogbo wa pa ohùn pọ̀ báyìí ká yarí délẹ̀ wípé Yorùbá nation àṣẹ mọ́ that is the only solution tó bá máa dogun kó dogun tó bá máa dìjà kó dìjà kó ní kálukú lọ láyé ààrẹ kálàáfíà kó jọba títí ayé àìnípẹ̀kun fún gbogbo wa kí àlàáfíà kó jọba Gumi sọ fún yín pé wọ́n invite wọn ni kì í ṣe pé wọ́n lọ ẹgbẹ́ ẹni tó interview ẹ sọ ẹni yẹn sọ wípé ọ máa ń wá láti ìlú mi ó ní wọ́n invite wọn ni invite wọn wá ṣe kéne láti wá pa àwọn èèyàn lẹ́kún láti wá kidnap kọ́ lè gbára sàn láti wá gbé àwọn ọmọ lọ́mọ kọ́ lọ fà wọ́n nídìí ìyà sínú gbó fídíò kan ló trend lọ́wọ́ tí wọ́n kidnap bọ̀bọ́ yìí ń bọ̀ láti show ni all coming up artist fídíò yẹn wà lọ́wọ́ mi kò ṣe gbé sí YouTube wọ́n dẹ̀ dìmáàdì fún owó àwọn ẹbí ẹ̀ láwọn olówó wọ́n dìmáàdì fún 2 million yẹn fi 1.5 million bẹ̀ wọ́n kẹ́wọ́ bí táwọn pípọ̀ ìyá wèrè dé wọ́n dẹ̀ rí èèyàn mọ́lẹ̀ lóòyẹ̀ wọ́n rí máàgédé Ọlọ́run wọ́n rí mọ́ inú ilẹ̀ lóòyẹ̀ orí ẹnìkan báyìí ló wà ń ta ẹ tí mọ mẹ́mẹ́ ayé mi ò ní yé pariwo àwọn ò ní yé sọ fún yín bó bá wù yín kẹ́ ẹ gbọ́ bó bá wù yín kẹ́ ẹ gbà o bó bá wù yín kẹ́ ẹ gbọ́ bó bá wù yín kẹ́ ẹ gbà Yorùbá nation ló goyin bàkì ni ẹ má rẹ̀wẹ̀sì ẹ má jẹ́ kó sú yín ẹ má relent ẹ má jẹ́ kó sú yín ṣẹ́rí tó bá sú yín nǹkan mi ni o wọ́n máa ṣe ní ìṣe pé kó sú yín kẹ́ má lè rọ́nà lọ torí wọn ò fẹ́ kẹ́ bọ́ lóko ẹrú ẹ̀yin ní kẹ́ so ṣòkòtò yín kó lè kẹ́ mú ọkàn yín gbogbo ọ̀nà tẹ́yìn náà bá mọ̀ pé lè fi support struggle yìí gbogbo ìgbésẹ̀ tẹ́ bá mọ̀ pé lè gbé láti lè fi make sure pẹ́sẹ̀ ìwọ Yorùbá bọ́ lóko ẹrú òun ní kẹ́ jára mọ́ o ẹ má jọ sú yín mo fi yọ́nú Olódùmarè bẹ̀yìn mo fi alálẹ̀ bẹ̀yìn o mo fi gba ń mọ́lẹ̀ mo fi Jésù ọmọ lọ́run ọ̀gá ògo jùlọ mo fi ànábì wa Muhammadu sallallahu alaihi wasallam mo fi gbogbo nǹkan tó ń gbé nínú ayé yìí mo fi bẹ̀yìn ọmọ Yorùbá àtàtà ẹ̀yin ìyá ẹ̀yin bàbá ẹ̀yin tẹ́ wà ní diaspora torí ẹ̀yin lè ń ṣiṣẹ́ jù ẹ̀yin ni mo gbé fójú ẹ̀yin lè ṣe gudugudu méjì yẹ̀yà mẹ́fà ọ̀pọ̀lọpọ̀ wà Nàìjíríà ojú wọn dúdú wọn mọ kankan tó ń lọ bọ́ bá rí jẹ dédé bí wọ́n rí jẹ dédé ni ó tẹ́ wọn lọ́rùn ṣùgbọ́n ẹ̀yin tẹ́ wà lókè òkun ẹ̀yin lè rí náà lè rí wifi lè fi wo ohun tó ń lọ Nàìjíríà mo mọ ohun tójú mi rí ọdún méjì àtoṣù márùn tí mo lò ikú mọ́ tún bọ́ sí tòsí kí yóò máa lo íńtánẹ́ẹ̀tì 150,000 lóṣù 100,000 tí ìbá ṣe ṣó léraléra ni máa lo íńtánẹ́ẹ̀tì 100 máa subscribe sí fóònù máa subscribe sí wifi síbẹ̀síbẹ̀ íńtánẹ́ẹ̀tì yà máa bírèkì ni ṣé àwọn yẹn ló fẹ́ mọ tó ń lọ ṣé àwọn tí wọn ò tí ì rówó jẹun ló fẹ́ ra dátà 2,000 3,000 lóṣù ṣé àwọn ló fẹ́ mọ̀ ló fẹ́ rà ẹ̀yin tẹ́ wà ní diaspora lẹ́ ń ṣiṣẹ́ yìí lẹ́ ń rí lé lẹ́ ń rí ta ẹ má jò sú ẹ má jò rẹ̀yìn o
ẹ má jẹ́ ó sú yín, ẹ má jẹ́ ó rẹ̀ yín. Wọ́n ní bẹ̀rẹ̀ kì í ṣe oníṣàfẹ́ni tó bá ṣe dópin. Ẹ túbọ̀ tẹra mọ́, ẹ bá mi share ètò yìí. Ọ̀rọ̀ tó wà nílẹ̀ 2024. Okay, ó yá. Ẹ já máa gbádùn Gumi lọ. Ó yá. Where there is Fulani is Fulani man. Fulani is Fulani. They go to defend their kinsmen. Then this first issue goes back to... They go to defend their kinsmen. Who are the kinsmen? What happened to the kinsmen? Tí wọ́n wá ń defend wọn. Àtìgbà tẹ́ ti dáyé. Àtìgbà tẹ́mi àti yín ti dáyé ta ti gbọ́. Ìjà gbọ́ pé ogun ṣẹlẹ̀ lẹ̀ Fulani. Ogun wo ló wọ Nàìjíríà táwọn tó wá jẹ́ pé ilẹ̀ Haúsá lógun yẹn ti wọlé. Ọ̀dọ̀ àwọn Fulani ló ti wọlé tó fi wá invite àwọn ẹlòmíì. Ẹ̀yin èèyàn. Oh, mi fẹ́ kí fídíò yìí gùn jù. So that's why they what do you call it? They transit the borders just for an operation and go back. Shagba, just for the operation and go back. Which type of operation are they doing? Kidnapping, terrorizing. Ẹgbọ́n tí Gumi sọ, ó ní wọ́n máa invite wọn fún operation. Ó dẹ̀ máa padà. Tó bá ti gba owó tán. Oyin tẹ́ gbọ́ ìbò ẹ bá ń tún kinní yìí. Tó bá ti gbowó tán. Tó ti parí operation. Tó ti ní president lára. Tí wọ́n ti lọ kidnap àwọn ọmọ ọlọ́mọ ní school. Tó ti ní kí Nàìjíríà wá 100 million, 200 million. Tí wọ́n ti gbowó tán, they will go back. They will do what? They will go back. Ṣé rí pé Gumi ṣe bẹ́bẹ́? Gumi ṣe ohun tẹ́ pé kó ṣeé ṣe, ohun ẹ̀rí ẹ̀wí. Ẹ̀fẹ̀ lókù tí màmá fi yín ṣe. Ohun ẹ̀rí ẹ̀rọ. Gumi ṣe ohun tẹ́ pé kó ṣe. Ṣé bẹ́ẹ̀ ni wọ́n Nàìjíríà lẹ́fẹ́? Ẹ jẹ́ kí Gumi máa fi yín dára tóun lọ. Ẹjọ́ máa fi yín dára tóun lọ. Ó yá, Gumi àti fẹ́ẹ̀ dé last bus stop. Ṣókí lókù. Mo gbádùn ẹ. Ó yá. And there's peace. You will not see this kind of incursion of foreign elements into the nation. And that's why it's very important. The government is very proactive in this issue. Let's go in, let's educate them, let's register them, let... Ṣẹ́gbọ́n tí Gumi sọ ń bẹ̀ yẹn. Ọ̀rọ̀ ti pèsè jẹ́. Ó ní tó bá ti ṣetán, tó bá ti parí operation máa lọ peace àwà. Ó ní ìdí nìyẹn tó fi jẹ́ wípé ìjọba gbọ́dọ̀ lọ bá wọn. Kó lọ negotiate. Kó lọ call for peace. Kó lọ bá wọn sọ̀rọ̀. Kó wá register wọn sínú bùkátà Nàìjíríà. Bóyá wọ́n ní okay o, ẹ má wulẹ̀ gbé èèyàn kankan mọ́ o. Ṣùgbọ́n oṣooṣù o, ẹ mọ̀ gba 5 trillion. Gbogbo ẹ̀yin kidnapper, gbogbo wọn kankan náà ni wọ́n jọ ṣe wọ́n mọ́ra wọn o. Kí ìjọba wá sign agreement pẹ̀lú àwọn tó ń ní ayé lára, tó ní ìlú lára látẹnu Gumi. Gumi. Kí ìjọba wá sign agreement. Irú agreement wo lẹ́mọ̀ tí Gumi sọ yẹn? Agreement yẹn tí ìjọba máa fún wọn lóṣooṣù tí wọn ò dẹ̀ ní fi kidnap anybody mọ́. Tí wọn ò fi ní terrorize anybody mọ́. Ṣé rí pé wàhálà ti wà? Ẹ bá ń kọ comment síbẹ̀, mo fẹ́ ka comment. Opinion titi yín. Ẹ̀yin wọ́n Nàìjíríà tẹ́ máa ń bú mi, ẹ̀yin olóṣèlú, mo máa ń rí comment yín o. But ogun Nàìjíríà ó máa jà yín. Ó máa kan yín kò tí kan yín. Ó máa pè yín, ó kù díẹ̀. Nígbà tó bá kidnap àwọn ẹbí yín. Nígbà tí Gumi bá ṣí wọn sílẹ̀ tán. Tó bá ṣe báyìí. Gbogbo wọn bá ya wọlé títí yín bá pa yín. Ẹ mọ̀skọ́s. Òtítọ́ ọ̀rọ̀ tó korò lára yín yẹn, ara yín á balẹ̀, ara yín á wálẹ̀. Ìgbà yẹn lẹ máa mọ̀, ẹ̀ẹ́kẹ́ yà láyà láti fèmí lédìkè. Bẹ́ẹ̀nu mi ṣe tó bíbí gbà wàrà yìí ni mo ṣe máa wá rẹ́rìn. Èmi Àyọ̀ká fúnra mi. Ọmọ oníyẹ̀ ò mẹ́bi. Wà láìtàláì. Bí ẹnu mi ṣe tóbi ni mo ṣe máa wá fi yín ṣẹlẹ́yà tí màá wá fi yín rẹ́rìn. Ṣé rí pẹ̀rin mi dínkù lẹ́nu gbọ́ mẹ́ta? Ó kù díẹ̀, máa yí sókè padà. Màá tún mú ẹ̀rín yẹn bí tí mo hang ẹ̀ sí. Màá tún bẹ̀rẹ̀ sí fi ń ṣe ẹ̀yẹ. Gumi máa pàṣẹ fún kidnapper. Pẹ̀lú tóun àti bàbá Tinubu tẹsẹ̀ bọ̀ yìí. Ó dà pé ẹ mọ̀ pé wọ́n tẹsẹ̀ bọ̀ nǹkan. Ẹ rí open letter tó jù síta ni. Ẹ rí message tó jù, ẹ rí interview tó grant. Ẹ rí nǹkan tó sọ fún paper.
nígbà tí Tinubu yarí pé ó fẹ́ declare àwọn people as terrorists kí ni Gumi sọ ẹ jẹ́ fi hàn yín ó ní èèyàn tó máa declare àwọn èèyàn as a terrorist á jẹ́ni tí ò kí ń ṣe cocaine dealer á jẹ́ni tí kò kí ń ṣe drug dealer mo ń bọ̀ mo fẹ́ fi hàn yín ni o kọ́ tí ò lé ní owó rẹ̀ ṣẹ́tíríkà iná sí à ó lẹ́ni tó máa declare you as a terrorist á jẹ́ni tí kò kí ń ṣe drug dealer tí kò kí ń ṣe ẹni tó fraud certificate tí kò kí ń ṣe money laundry ó ní wéèyàn bẹ́ẹ̀ yẹn ló lè declare àwọn èèyàn as a terrorist ó ní Tinubu money laundry ni drug dealer ni ó ní fake certificate ni so kò ní right àti declare àwọn ọmọ ẹrú kú as a terrorist ṣé tí yóò ti báyìí kí làwọn sọ ẹjọ́ ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi fẹ́ kí programu igbó ẹ bá mi ṣí ẹ bá mi gbé wọ̀ gbòòrò ayé ẹ bá mi power tap ẹ bá mi tẹ love ẹ fún wa ní super sticker ẹ tẹ gbogbo atótónu mi látàárọ̀ ẹ fún mi ní super sticker sí comment section ẹ ràn military mi lọ́wọ́ mo ní military àfi military náà ẹ ràn military mi lọ́wọ́ Ọlọ́run ṣàánú tọ́rọ̀ bá ti pọ̀ jù ó máa ṣe gíní ó máa kọ́yàn lẹ́nu ẹ má ràn military lọ́wọ́ mi ń ṣe military o ministry ẹ ràn ministry mi lọ́wọ́ ẹ fún mi ní super sticker sí comment section ẹyẹ bá ti wò sàlẹ̀ comment section bí tẹ́ fẹ́ ti comment yẹn ẹ ti rí kíní ẹsìn ẹyẹ ṣàgbélé iye tó bá ti tinú yín wá láti fún mi ẹ bá jẹ́ £1 bá jẹ́ $1 owó mà ní mo gbé fún yín ẹ ṣé ọwọ́ yóò ní kàn sàlẹ̀ àpò ẹ bá mi tẹ̀ sójú ẹ òun lẹ́tún ti gbọ́ orúkọ tèmi ò yí padà Lady K Ìfẹ́olúwaṣọ ẹ jẹ́ má gbàgbé gbogbo àwọn product tá à ń tà lórí ìkànnì aláyọ̀ gbogbo ẹ ṣe kí ni ó wà níbẹ̀ tó ń tà tó ń confirm síbẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ bá ní diabetes solution rẹ̀ ẹ̀yin tẹ́ ní jẹ̀díjẹ̀dí ẹ̀yin tẹ́ ní big tummy ẹ̀yin tẹ́ lè dóbò dáadáa ẹ bá bẹ̀yẹ káwọn Fúlàní kan fàyàwó yín ló bẹ̀yà kọ́ máa bá yín fi ipá obìnrin mi wà gbádùn kíní ìju kí là ń sọ̀lọ̀ gbogbo ẹ̀yin tẹ́ bá wá ṣe kí ni tẹ́ bá ní àwọn product yẹn ẹ pè mí lórí WhatsApp number mi tẹ́ ẹ wò káàtì ẹ̀pá tẹ̀fẹ̀tì àgbo jẹ̀díjẹ̀dí fẹ́yìn dádì àtẹ̀yìn mọ́mì dádì mi wà ọ̀pẹ lọ́lá ṣùgbọ́n jẹ̀dí ti gboko lọ́wọ́ wọn jẹ̀dí ti sọ wọ́n di bá ń gbé sí náà ìwọ náà ti ẹ̀ gbẹjọ́ díẹ̀ tó bá ti gbẹjọ́ á dìde ìwọ náà ti ẹ̀ gbé sẹ́nu kó sọ́ di lollipop tó bá ti pọ́n ládìde jẹ̀dí ló sọ wọ́n dàbẹ̀ kì í ṣàwọn náà o ṣẹ́rí gbogbo ẹ̀yin tẹ́ bá wà ní position yẹn ẹ pè mí mo fi ọwọ́ ẹ̀ sọ̀yà fún yẹn tún gbúrò jẹ̀dí yẹn mọ́ oko yẹn á padà sí nọ́mà ẹ̀yin tẹ́wàá tún lè ṣe kíni tó yẹ pé kì í ṣe jẹ̀dí ló kó bá yín but kíni yín tẹ́ bá ti ṣe lẹ́ẹ̀kan ẹ̀ lè ṣe mọ́ ẹ pè mí mo tún fọwọ́ ẹ̀ sọ̀yà fún yín sẹ̀ ẹ máa dẹni tó máa ṣe ẹ̀mẹ́rin ẹ̀márùn kódà wọ́n á máa gbèdì sá fún yín ni pé wá ṣo fẹ́ dá kíní ìlú ni wà á dẹ̀ kàn mí wà á gbomi ò ní wo pé yàn ló ń gbo jọ torí Ọlọ́run má sọ mí dàpẹ̀rẹ̀ àjàṣẹ wàláì wọ́n á sọ bẹ́ẹ̀ fún yín ẹgbọ́n má sọ mí dàpẹ̀rẹ̀ àjàṣẹ gbogbo ẹ̀yin mọ́mì tó bá dẹ̀ jẹ́ wípé ẹ̀yin láìkì géèmù yìí dáadáa but daddy ò satisfy yín ẹ pè mí kí n fún yín ní phone number iléeṣẹ́ T-Health Natural ẹ̀yẹ́ ṣáà ti text mi àbí kẹ́ pè mí pé Lady K mo ní di aba number T-Health number máa send number wọn sí yín mi ò fẹ́ mọ tẹ́ fẹ́ rà torí ẹlòmíì máa ń tijú ṣùgbọ́n mo assure yín wípé àlàáfíà ti dé nínú èpè náà àdúrà máa fi kọ́ ránṣẹ́ sí mi bákan náà tún wà ní ẹ̀yin tẹ́ bá ní diabetes náà tún máa pa ọkùnrin lóko ó máa ń fọyàn lójú gbogbo ẹ̀yin tẹ́ bá ní diabetes mo fi ọ̀nà Ọlọ́run bá bẹ̀ iṣẹ́ lẹ́yìn tó bá ní diabetes tó bá ní egbò yẹn máa di àdájì náà ó dẹ̀ jẹ́ nǹkan tó burú jáì kò síbẹ̀ ṣe lè treat wound yẹn ò ní sàn téèyàn bá ti ní diabetes ìtọ̀ ṣúgà ló ń pè ní diabetes so kó tó dà bẹ́ẹ̀ ohun mo ṣe ń ké sí yín wípé ẹ pè mí kí n fún yín fóònù nọ́mbà iléeṣẹ́ T-Health Natural àbà diabetes yẹn tún gbòòrò ẹ̀ mọ́ ìtọ̀ ṣúgà yẹn tún di gbére ó tún di gbére ní ẹ̀ tún gbòòrò ẹ̀ mọ́ gbogbo ẹ̀yin tó bá wá jẹ́ wípé ikùn titi yín ló tóbi àìdá ọkùnrin ni yín obìnrin ni yín agúnmutẹ́kọ̀ máa láni pẹ̀lú oyin original ṣáà ní kẹ́ bá mi wá ẹ má lo fake ẹ má dẹ̀ lo product yẹn lójoojúmọ́ because ó máa kó gbogbo ọ̀rá yẹn kíkùn yín má lọ pẹlẹbẹ ju bí ò ti yẹ lọ gbogbo okùn yín tó le kákáká yẹn gbogbo ẹ máa fẹ́lẹ́ wà ní ikùn yẹn á fẹ́lẹ́ wà báyìí ni tí gbogbo ẹ máa já tẹ máa rí kùn yín gan táyà yẹn á já pé kí ló kúrò ń kùn mi ṣé ìfun mi ṣì wà bẹ́ẹ̀ ṣẹ́dọ̀ mi ṣì wà bẹ́ẹ̀ but ibi tẹ́ máa ti mọ̀ pé ìfun yín wà bẹ́ẹ̀ ẹ̀dọ̀ yín wà bẹ́ẹ̀ ọ̀rá burúkú lọ́kọ́ jáde ní pé ara yín máa ṣe kí ni ó máa fún yẹn mọ̀ pé mo pé lọ́lá
kò sí ẹ̀yà ara mi kankan tó lọ́hún dá tó dismiss ìdọ̀tí ló kúrò lágọ̀ọ́ ara nǹkan burúkú ló fàgọ́ ara sílẹ̀ àwọn ọ̀rá burúkú àwọn nǹkan tẹ́ expect ẹ má jẹ́ kí n máa sọ because mo ti lo oògùn mo bó ṣe ń ṣiṣẹ́ so ẹ pè mí lórí WhatsApp number mi tẹ́ wọ́n lójú screen ojú òní tiwa gbogbo ẹ̀yin tẹ́ bá dẹ̀ ní one or two things tẹ́ bá fẹ́ discuss pẹ̀lú mi WhatsApp number mi náà ni ẹ pè mí lórí WhatsApp ẹ ṣé mo dúpẹ́ oṣù táwa yìí oṣù ayọ̀ oṣù dùnú ló máa jẹ́ fún gbogbo wa láṣẹ Èdùmàrè ire o ó dàbọ̀.